ọ̀dọ̀ náà atọ́rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún Ànábì wa Muhammad akínyìn ẹ̀kọ́ iṣẹ́ ètò ní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó pín ẹnì kọ̀ọ̀kan wa lérè kó wá jẹ́ aṣọ rẹ̀ tayé àti ti àlùkìyámà gẹ́gẹ́ bí ṣe wa ètò wa àgbọ́yé Islam olótúmọ̀ làkàdé lọ́wọ́ pẹ̀lú àtẹ́gùn àwọn dókítà wa wọ́n tún bẹ lónìí láì tún máa bá ní tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí wọ́n bá ní bá bọ̀ níjẹ̀jọ́ ẹni kí n rán yín létí níjẹ̀jọ́ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ó ní nípa ẹni tí ó bá ṣe pé ó kú lórí pé ó tún ní nǹkan míì tí ń pè tí ń wárí fún tí ń jọ́sìn fún yàtọ̀ sí ọba Allah wọ́n sọ nípa pé onítọ̀hún inú lẹ́ni máa ń lọ kọ́nà ọba kó sànù ẹnì kọ̀ọ̀kan wa wọ́n tún máa bá ní tẹ̀síwájú ẹ̀yà ajá tẹ́tí bẹ́ẹ̀ jẹ́ ká máa bá ustaadu wa bọ̀ falyatafaddal mashkura. bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí ibi tí a bọ́rọ̀ di ní ọ̀sẹ̀ tó kọjá amẹ́nubà hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu ibi tí anabi sallallahu alayhi wa sallam ti sọ pé man mata wa huwa yad'u min dunillahi niddan dakhala an-nar rawahu al-bukhari. bí o gbẹ́ni tó bá kú sórí pé ń pè nǹkan míì tó fi sí ẹgbẹ̀rún fọlọ́n orí bẹ́ẹ̀ náà ló kúlé lórí kò túbá onítọ̀hún iná ní ọwọ́ kọ́lọ́mọba kọ́másì wa lọ́ọ́ máa ná. nínú ọ̀nà táwọn èèyàn ń gbà kan fi ń pè nǹkan míì tó yàtọ̀ sí Allah ọ̀nà tí wọ́n ń gbà fi pè nǹkan míì tó yàtọ̀ sí Allah ó pín sí méjì. pípè kan wà tó ṣe pé kò sí ní tó burú ń bẹ̀ pípè kan wà tó burú èyí tó burú iná ni anabi sallallahu alaihi wasallam tọ́ka sí nínú hadithi yìí ó ṣe ṣe kéèyàn lọ bẹ́ẹ̀ nìkan nínú àwọn èèyàn kókó ràn yàn lọ́wọ́ pẹ̀lú owó kan téèyàn lágbára lórí àti ràn yàn lọ́wọ́ rú rẹ̀ ó ṣe ṣe kéèyàn lọ bẹ́ẹ̀ nìkan kókó ràn yàn lọ́wọ́ pẹ̀lú kíkọ́ báyàn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tó ṣe pé yóò fún yàn níṣẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé yàn lọ bẹ́ẹ̀ nìkan ibi kọ́ ràn yàn lọ́wọ́ nípa ibi kó gbóyàn yàn lẹ́wù tí yàn máa wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí kò sí tó burú mbẹ̀ nítorí pé tó tọrọ lọ́dọ̀ èèyàn yẹn ó lágbára lórí rẹ̀ ṣùgbọ́n tí yàn bá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah Rabbul Alamin ní pé ní pípé èyí tó ṣe pé a gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah Rabbul Alamin bí kò máa pè ní pípé àdúrà wípé ẹni tó ń pè yẹn o òun pè kó ṣe nǹkan kan fún ọ eléyìí tó ṣe pé èèyàn ò lè ṣe fún yàn Ọlọ́run ọba nìkan ló lè ṣe gẹ́gẹ́ bí ká pé ó kí lọ bẹ́ẹ̀ nìkan pé kó fún ọlọ́mọ àbó kí lọ bẹ́ẹ̀ nìkan kó sọ ọdún lówó àbó kí lọ bẹ́ẹ̀ nìkan kó sọ ọdún màlìjánná àbó tiẹ̀ kí lọ bẹ́ẹ̀ nìkan pé kó fún ọ nípẹ̀ àbó kí lọ bẹ́ẹ̀ nìkan kó sọ ọdún lé lórí gbogbo àwọn nǹkan tó ṣe pé ẹnìkan ò lè ṣe fún yàn àfi Allah Rabbul Alamin ayé lọ bá yàn pé kó ṣe irú ẹ̀ fún yàn nítorí pé lágbèjúwe èèyàn ń wọ́ ọmọ ta lọ́lọ́mọ tó lè fún yàn Allah Rabbul Alamin ló lè fún yàn ẹ̀rí táwọn èèyàn máa wọ́ lọ tí wọ́n máa wọ́ lọ kẹ̀tíkẹ̀tì sọ́dọ̀ ẹnìkan gbígbà ó máa ń bóyàn lọ́mọ bó ló ń kó pamọ́ sí bákan náà ẹ̀rí tí wọ́n máa sáré lọ bẹ́ẹ̀ lómi ibi kọ́sọ̀ àwọn dolówó kọ́sọ̀ yín dolówó bó ló ń mọ̀ tó wó wà tí ó ti sọ yín dẹni tó ní Ọlọ́run bá nìkan ló lè sọ yàn di ẹni tó ṣe pé yọ lọ́mọ onìkan náà ló lè sọ yàn di ọlọ́rọ̀ Ọlọ́run bá nìkan ló lè fún ni lálùjánnà Ọlọ́run bá nìkan náà ló sì níná tó lè dàyàn sí Ọlọ́run bá nìkan ló nípẹ̀ èèyàn ò lè lọ bẹ́ẹ̀ nìkan ike kọjá ẹni tó ṣe pé yóò fún yàn nípẹ̀ yàtọ̀ sí ẹni tí Ọlọ́run bá fún torí délé ẹnikẹ́ni tó bá wà lọ tọrọ kankan lọ́dọ̀ èèyàn ní tó ṣe pé èèyàn lágbára lórí rẹ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ló lágbára lórí ẹ̀ lílọ tọrọ ọrùn nǹkan báyìí lọ́dọ̀ èèyàn yóò túmọ̀ sí wípé olúwa rẹ̀ ńkọ́ olúwa rẹ̀ ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó hàn eléyìí tó hàn dájú sáká ẹgbẹ́ wa yìí ó fi hàn wá pé ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa jàmá níbi àti lọ́ọ́ máa ké pẹ̀lú mi yàtọ̀ sí Allah ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ kí bóyá wọ́n já síwájú níbi kan wọ́n wá fi yí àwọn ọmọ lẹ́yìn wọn wípé kọ́nsá ti máa pa wọn ní gbogbo ìgbà tí wọ́n bá bọ́ sínú wàhálà nígbà tí wọ́n bá bọ́ sínú ewu kí wọ́n dárúkọ àwọn wàá yọ wọn nínú ewu yẹn ẹ dákun torí tọ̀lọ́ ara rẹ nìkan ló lè tàn jẹ ní gbogbo ìgbà kó o lè tàn àwọn èèyàn jẹ ní gbogbo ìgbà ó ṣeé ṣe kó o ráwọn èèyàn tàn jẹ nígbà kan ó sì ṣeé ṣe kọjá yìí pé o rí apá kan nínú àwọn èèyàn tàn jẹ ní gbogbo ìgbà ṣùgbọ́n kò lè ṣeé ṣe kó o rí gbogbo èèyàn tàn jẹ ní gbogbo ìgbà torí pé àṣírí lọ padà túnjọ kan náà ni nígbà tí ẹnìkan tó ń bẹ ní Mediterranean Sea ìwọ wá ń sọ fún ní Nàìjíríà bíi pé inú tó bá bọ́ sínú ewu ní Mediterranean Sea orúkọ mi máa wá yọ ọ́ ayọ̀ ta ni tí wọ́n lè yọra rẹ̀ ìwọ náà lè yọra rẹ̀ tẹni tí wọ́n ń tàn yàn jẹ títí ọba yáyàn lẹ́nu ẹni tí wọ́n rí tàn jẹ tí wọ́n sọ pọlọ rẹ̀ di tòpónú òun lẹni tá à ń ṣèyàn fún nítorí pé ìwọ wà níbi tí ọ wà ní ọwọ́ ewu
ẹni tó wá ní kó ọmọ pókò òun kò sí níbi tó wà bóò ló ti ṣe wá jẹ́ tí òun lè wá yọ. kọ́lá ká tiẹ̀ sọ pé nígbà táyé di ayé communication yìí tó rọrùn fún yàn láti lo ẹ̀rọ alágbèéká rẹ̀ láti fi pe ẹni tó parú rọ́bẹ̀ fún tó o bá pè é pé o ti bọ́ sínú ewu báyìí kọ́ wá yọ bóò ló sì lè wá yọ gan. torí de eléyìí ẹ jẹ́ ká má tanra wa jẹ o ẹ má jẹ́ abara wa lẹ́sìn jẹ ọlọ́run bá nìkan ló lè yọ àyàn nínú ewu ọlọ́run bá nìkan ló lè la àyàn nínú gbogbo ìṣòro ká ṣọ́ra fún àti máa gba tí ò sì gbọ́ ká sì ṣọ́ra níbi àti ṣọ́ra wa dẹni tí ò ní lẹ́sìn ọlọ́run bá kọ́ dákun jọ̀ọ́ kó má ṣe bà wá lẹ́sìn jẹ́. ẹni tó bá kú lórí pé nǹkan mìíràn yàtọ̀ sí Allah ìní bá ń ké pè onítàn wọn wọ̀ náà iná tó ń sọ yìí báyìí ọkọjá tó lérò nítorí pé iná ilé ayé ìdá kan péré lọ́jẹ́ nínú ìdá àádọ́rin tí náà tàlùkìyàmà ọlọ́run dákun má jẹ́ àmà torí ẹ̀ tó bá fi tipa làbá ń tọ́ ń gbọ́ yìí tó ní àwọn nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run àwọn náà lọ́ọ́ máa pè ó lè jẹ́yàn ó sì lè jẹ́ àlùjànnú ó sì lè jẹ́ màláíkà gbogbo ìyówù tó máa ń pè lẹ́yìn ọlọ́run ó tiẹ̀ lè jẹ́ nǹkan bọ́rọ̀ gidi tó ṣe pé kò lè gbọ́rọ̀ kò tiẹ̀ lè ríran gan pẹ̀lú òun ló máa ń pè lẹ́yìn ọlọ́run tó bá kú sórí eléyìí o ó dájú wípé ló ti gbọ́n ogun àgbọ́tẹ́lẹ̀ kì í ṣe pààrọ̀ tó bá gbọ́n ọlọ́run kọ́ mọ́sá wa lọ́ máa ná lẹ́yìn rẹ̀ afọ́n ní tíra tún mú hadith Jabir ibn Abdillah wọ́n ní an Jabir radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam qaal man laqiya Allah la yushriku bihi shay'an dakhala al-jannah wa man laqiyahu yushriku bihi shay'an dakhala an-nar. ẹgbàá wáyé òun náà tún jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbàá tó báyìí lẹ́rù tó sì ṣe pé ń bùkátà ká mójútó ń tọ́ wa náà èyí tó yẹ ká mójútó ká máa fi ṣe wà ó ká mójútó èyí tó yẹ ká mójútó ká sá fún. hadithi yìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run lẹ́ni tó ṣe wípé kò fi nǹkan kan sorogún sọ́lọ́run wọn bá rí tó sì kú lórí pé kò fi nǹkan kan sorogún sọ́lọ́run onítọ̀hún yóò wà àlùjánnà kọ́nà wọn sì wà lọ́ọ́ máa bẹ̀. ẹnikẹ́ni tó bá sì pàdé Ọlọ́run lásìkò tó ṣe pé ó kú sórí pé ń fi nǹkan kan sorogún fọ́lọ̀ onítọ̀hún iná ni ọwọ́. ẹ̀gbà wáyé wọ́n lọ wá lọ́tọ̀dọ̀ Jábìr ìgbà tí olùmọ̀sí sọ kò dárúkọ bàbá rẹ̀ àǹfààní pàtàkì ni o fún àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam. nínú àwọn hadith tànàbí sallallahu alaihi wa sallam tí wọ́n bá sọ pé an Jábìr tí wọ́n dárúkọ bàbá rẹ̀ sí kájí ọmọ yìí wá pé Jábìrù tí wọ́n bá wí tí wọ́n dárúkọ bàbá sí òun náà ni Jábìrù ibn Abdillah Jábìrù ibn Abdillah ibn Amr ibn Haram al-Ansari ó ní ẹni tí wọ́n gbà lérò. ṣùgbọ́n tí wọ́n bá ti lè sọ pé Jábìrù míì tí wọ́n bá fowó kọ bàbá sí tí wọ́n bá sọ pé Jábìrù tí wọ́n fowó Jábìrù ibn Abdillah ni wọ́n wá ní dárúkọ Jábìrù míì kọ́ mọ́ fowó kọ bàbá rẹ̀ sí tiẹ̀ wọn ò ní dárúkọ Jábìrù míì tó bá pé Jábìrù míì wọ́n gbà lérò wọ́n fowó kọ bàbá rẹ̀ sí gẹ́gẹ́ bí Jábìr ibn Samura radiyallahu anhu. ṣùgbọ́n wọ́n ní Jábìr ibn Abdillah àbáni an Jábìr alẹ́ sọ pé radiyallahu anhuma tí wọ́n bá ní Jábìr tí wọ́n dárúkọ bàbá rẹ̀ sí àbí wọ́n ní Jábìr ibn Abdillah tí wọ́n bá sọ pé radiyallahu anhuma Jábìr ibn Abdillah radiyallahu anhuma kò sí tó burú mẹ́ nítorí pé Jábìr sahaba ni bàbá rẹ̀ Abdullah sahabi lónà torí rẹ̀ ilé ìjẹba. a sì ti pàkíyèsí sẹ́yìn bó ti ṣe pàtàkì tó pé ká mọ̀ nípa àwọn sahaba yìí àwọn ló gbọ́ Al-Qur'ani tí wọ́n fi jíṣẹ́ fún wa àwọn ló gbọ́ Sunnah tí wọ́n fi jíṣẹ́ fún wa kálí bá wa sóríire a ní láti mọ̀ nípa àwọn ẹni tó mú Islam wá bá wa àwọn náà làwọn sahaba Nabi sallallahu alayhi wa sallam. kí ni túmọ̀ ìpè ẹnikẹ́ni tó kú sórí pé kò fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn ìtumọ̀ rẹ̀ ní wípé kò fi ẹnìkan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn kò máa pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run kò máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run kò sì jẹ́ni tó ṣe wípé ó ń wárí fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run kò bẹ̀rù nǹkan míì lẹ́yìn Ọlọ́run gbogbo ìjọsìn rẹ̀ pátá Ọlọ́run ọba nìkan ló ń ṣe fún lẹ́yìn tó ti gbà pé Ọlọ́run ọba ló dáhùn Ọlọ́run ọba ló mọ ọmọ rẹ̀ Ọlọ́run náà ló lè gbẹ̀mí òun kì í ṣe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹ̀sìn tiẹ̀ Ọlọ́run ọba nìkan òun ló ń ṣe fún torí ẹ̀ a sì ti mà
ipe bẹ́ẹ̀ ni bá dìtì ti ṣe wí náà ni lọ́dọ̀ àwọn ẹni tó ń tẹ̀lé sunnah Nabi sallallahu alaihi wa sallam. ìgbàgbọ́ tiwa ni pé ẹnikẹ́ni tó bá kú sórí pé kìí sorogún sọ́lọ̀ kìí fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn Allahu Rabbul Alamin nìkan ló ń sìn, ìgbàgbọ́ wa ni pé alìjánà ni ọwọ́ káàtì ẹ̀ wá pé ó ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ṣáájú, àwọn ẹ̀ṣẹ̀ tó burú tó ṣe sábàbí kọ́ wọ náà. àwọn ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n bá gbé wọ náà, ìgbàgbọ́ tó ní sọ́lọ̀ àti sísìn tí ń sin Ọlọ́run ọba lónìí kan tó fi filẹ̀ ayé sílẹ̀, àìkú sẹ́bọ́ sọ́lọ́run ọba rí yọ padà yọ kúrò nínú nasal janna. torí ẹ̀ la ṣe sọ pé ó kú oríire o tó bá kú sórí ẹ̀sìn Islam, ó kú oríire o tó bá kú sórí pọ́ńtẹ́lẹ́tà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n nídàkejì hadithi tó ní man laqiyahu yushriku bihi shay'an dakhala an-nar, ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run lọ́jọ́ tó pàdé Ọlọ́run ó pàdé rẹ̀ lórí pé ṣẹbọ sọ́lọ̀ ní ìfín kankan sorogún sọ́lọ̀, onítọ̀hún iná ni ọwọ́. kò sí kékeré ẹbọ kò sí nílá ẹbọ. tabasa kíyèsí abala méjèèjì, man laqiya Allah la yushriku bihi shay'a ẹlẹ́kejì man laqiyahu yushriku bihi shay'a, ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run tí ò fi nǹkan kan kò fi sorogún sọ́lọ̀. ẹlẹ́ẹ̀kejì ó pàdé Ọlọ́run lẹ́ni tó ṣe pé fi nǹkan kan sorogún sọ́lọ̀. ìyẹn ni kíkò sẹ̀dìgbà tí nǹkan tó ń fi sorogún sọ́lọ̀ bá pọ̀, ọwọ́ nǹkan ẹyọ kan ọ̀sọ̀ ọ̀dọ̀ máa ná. torí ẹ̀ ọ̀yọ́ àjáwọ́ ń bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi oyè ẹbọ lọ jẹ, ọjẹ bàbá àṣàlẹ̀, ó tún jẹ gíwá rẹ̀, ó tún jẹ àgbà nínú ẹbọ yìí. bó o sì ti ṣe ń ṣe ẹbọ lóru bẹ́ẹ̀ ló ń ṣe lọ́sàn-án, kódà ó ń ṣe débi pé apá ara rẹ̀ gan fẹ́ kára rẹ̀ má. wala hawla wala quwwata illa billah. torí délé ẹnikẹ́ni tó bá wá kú lórí pé ṣẹbọ sọ́lọ̀, onítọ̀hún o iná òní ọwọ́ kẹsẹ̀ mọ́ sọ́ọ̀. anabi Muhammad sallallahu alayhi wa sallam tí kì í purọ́ òun ló sọ. anabi Muhammad sallallahu alayhi wa sallam tí kì í sọ̀rọ̀ fẹ́nu òun ló sọ. ètò wa burú jù tó bani lẹ́rù jù kẹsẹ̀ wíwọ náà rẹ̀, ètò burú jù tó bani lẹ́rù jù ní pé yukhalladu fin nari abadal abad, yóò máa bẹ nínú náà yẹn ní gbére kése láì jẹ́ pé wọ́n fi ìgbà kan dá ìyá náà dúró, láì kò sì jẹ́ pé ńgbà tí àsìkò kan bá tó wọ́n tiẹ̀ mú kúrò nínú náà yẹn. ìdí ni wípé ó kú lórí pé ń fi nǹkan kan sorogún sọ́lọ̀ wọn bá wa. torí ẹ̀ alimami Nawawi rahimahullahu ta'ala wọ́n ní dájúdájú ẹni tó ń ṣẹbọ sọ́lọ̀ o ọ̀rọ̀ pé yóò wọ náà o, eléyìí kò sí nǹkan kan tá a fẹ́ yọ dànù kúrò ńbẹ̀, yóò wọ dáadáa yóò sì máa gbẹ́ ńbẹ̀ láéláé. àti wípé oríṣi orúkọ yòówù wọ́n lè máa pe ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀, sẹ́wọ̀n kí gbogbo yẹn náà ló máa ń dára sí rọ. ọ̀sẹ̀bọ̀ kan ò ní pera rẹ̀ lọ́sẹ̀bọ̀, aláìgbàgbọ́ kan ò ní pera rẹ̀ láláìgbàgbọ́. orúkọ tó bá wù ọ́ sọ́ra rẹ̀, irun tó bá wù ọ́ máa pera rẹ̀, lópin ìgbà tó bá sàtìjẹ́ ọ̀sẹ̀bọ̀. lábẹ́ àbúradà jíjọ́sẹ̀bọ̀ àìmọye nǹkan ló lè wọ̀ bẹ̀, àìmọye orúkọ ló lè wọ̀ bẹ̀. ẹnikẹ́ni tó bá ń fi nǹkan kan tó fi ń ṣẹbọ sọ́lọ̀, torí pé Ọlọ́run ọba yìí ọ̀gá tayọ ká fi nǹkan kan sorogún fún un. òun ló dá wa, àwọn ọba ti sí tí ọba sí pọ́nà ń dá wa. Ọlọ́run wa dá wa kò dá wa fásán, ó dá wa kálíbà wa jọ́sìn fún un. báwo la sì wá mú nǹkan kan táwa máa fi sí dọ́gba pẹ̀lú Ọlọ́run tó sì pọ̀ ńlá máa pè ńlá máa wárí fún un. ó dájú pé ẹni tí máa ń ṣẹbọ sọ́lọ̀ òun náà rò dáadáa o, torí tí ọba rò dáadáa ó gbé Ọlọ́run ọba yìí sẹ́ni tá a lè fi nǹkan kan wé, kì í sẹ́ni tá a lè fi nǹkan kan jọ, àbí ẹlòmíì wà dà tó náà ṣẹ̀dá gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ́ kan náà ẹ̀dọ́ Ọlọ́run. sórí nǹkan kan míì tó náà lè ṣẹ̀dá ni tó yàtọ̀ sí Ọlọ́run ọba wa, tó fi wá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ iná ọmọ pè. Ọlọ́run má ṣe mi pẹ̀lú rẹ lọ́mọ náà o, tètè jáwọ́ ń bẹ̀ lónìí kó tó dọ̀la o. nítorí tá a bá ti kú àbámọ̀ ló kù o, ṣùgbọ́n ká tó kú àyè àti ṣàtúnṣe sí wa. ṣùgbọ́n ní tó bá kú lórí ipò òun kì í fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀, ó kú sórí Islam, ó kú sórí pé ń ṣẹ̀sìn, ó sì ń tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam. Imam Nawawi ó ní wíwọ àlìjánná rẹ̀ fa huwa maqtu'un lahu bih, ohun tó dáni lójú ni fún pé yóò ra àlìjánná wọ̀. ṣùgbọ́n lópin ìgbà tí ò bá ti jẹ́ni tí tó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá
nítorí pé ẹlòmíràn jẹ́ mùsùlùmí kìí ṣe bọ́ sọ́lọ̀ kìí ṣe gbogbo ọ̀daràn gidi gbogbo àwọn ọ̀daràn kọ́wọ́ rẹ̀ bí ká sọ̀rọ̀ ká purọ́ bí ká ṣe jàǹbá bí ká máa pa lóru papọ̀ mẹ́sàpà gbogbo orí eléyìí náà wà lọ́dọ̀ rẹ̀ táwọn arú àwọn ẹ̀ṣẹ̀ ń bá wà tí wọ́n sì ń sí lọ́wọ́ tí ò kó mẹ́ẹ̀ tọ́wọ́ kú lórí rẹ̀ yóò padà wà àlìjánnà o yóò padà wà àlìjánnà tọ́ba wù Ọlọ́run láti fìyà ẹ̀ṣẹ̀ ń jẹ Ọlọ́run ọba wa ẹ̀wẹ̀ àṣẹ yóò wù ni ó lè rí pé òun ò fẹ́ fìyà rẹ̀ jẹ òun forí rẹ̀ jẹ́ kó máa lọ àlìjánnà tààràtà sẹ́nìkan òkúkú tó lè pọ́ lọ́n lẹ́jọ́ ẹnìkan òsì tó lè sọ fọ́lọ́ gá ẹ wá sí jẹ́ kílẹ̀ ọmọ lọ àlìjánnà tààràtà ìwọ gẹ́gẹ́ bíi ta ni ṣé kó wu Ọlọ́run ó wù ú pé kó máa lọ àlìjánnà tààràtà nítorí ìsìláàmù rẹ̀ kò wù kó jí ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tó sì wà àlìjánnà nù Ọlọ́run bá kọ́ dákun kó ṣàánú gbogbo wa wọ́n ní ṣàánú Ọlọ́run ló ń fẹ́ àbí ìṣèdọ́gba rẹ̀ àánú rẹ̀ lèmi dìbò fún ọ àánú rẹ̀ lèmi ń fẹ́ o ìwọ ńkọ́ torí tó bá sọ pé ìṣèdọ́gba rẹ̀ ló ń fẹ́ ó rí i pé gbogbo ẹ̀sìn tó bá ṣe láyé gbogbo dáadáa tó ṣe láyé kò dájú kó lè san ìdẹ̀ra ẹ̀yẹn ju ẹyọ kan torí rẹ̀ àánú Ọlọ́run làwa ń fẹ́ o Ọlọ́run bá kó dákun kó ṣàánú wa kó ṣàmójúkúrò fún wa ká tó kú kó ṣàmójúkúrò fún wa lẹ́yìn ikú wa kó wá ṣàmójúkúrò fún ajọ́ gbẹ̀ndà al-qiyāmah. ẹ jẹ́ àtúbọ̀ sí àkíyèsí àdìsí o àdìsí yìí ń sọ pé ẹnikẹ́ni tó bá kú lórí pé kò fi nǹkan kan sorogún fọ́lọ̀ onítọ̀hún wà àlìjánnà ok ṣé gbogbo ẹni tí ó bá ti wá fi nǹkan kan sorogún sọ́lọ̀ iná ìná kan wà àlìjánnà bẹ́ẹ̀ rárá o torí pé olóye làdìsí ń bá wí o àdìsí ń sọ pé òfin nǹkan kan sorogún sọ́lọ̀ àmọ́ Ọlọ́run nìkan ló ń sìn wọn ò wí jáde ṣùgbọ́n ti gbọ́dọ̀ yé ààfin kankan sorogún sọ́lọ̀ kò túmọ̀ sí kàn lọ àlìjánnà tààràtà torí pé òfin kankan sorogún fọ́lọ̀ ọ̀ wá sí náà rárá bóòlù ṣe fẹ́ wà àlìjánnà bóòlù ṣe fẹ́ wà àlìjánnà nítorí dalalatul iqtida ó wà nínú hadisi yìí àyè iqtida'u darurati sidqil mutakallim bẹ́ẹ̀ni tí ń sọ̀rọ̀ yìí báyìí kọ́rọ̀ rẹ̀ ó lè bá àjà sódodo torí pé kì í purọ́ òdodo náà ló máa ń sọ a jẹ́ pé ọ̀rọ̀ yóò ti pè ìtumọ̀ rẹ̀ ni pé mata la yushriku billahi shay'an wa huwa yuwahhiduhu ìyẹn ni kó kú lórí pé kò fi nǹkan kan sorogún sọ́nà síbẹ̀ lákòókò kan náà Ọlọ́run ọba nìkan ló ń sìn fún eléyìí ìtàdí sì ń tọ́ka sínú torí táwa pé màmá kan kú léyìn kì í ṣẹbọ sọ́lọ́run àmọ́ bó tilẹ̀ jẹ́ pé wọn ò ṣe ìsìláàmù kú sáà lè ṣe sọ láti sí wọn lá nítorí pé àṣẹbọ sọ́lọ́run lásán kò sọ ní di mùsùlùmí ọ̀nà ìkọsẹ́bọ tí wàá rí tó wá dáná kódà bí wàá dá tí ń sì ṣẹbọ sọ́lọ̀ kò wúlò ìwà rẹ̀ ọ̀dá àbí ìwà rẹ̀ dá kò sì ṣẹbọ sọ́lọ̀ kò gbé ká ṣe sọ láti sí la torí kìí ṣe mùsùlùmí ìwà rẹ̀ mà dá ìwà dá kò sọ ní di mùsùlùmí gbọ́dọ̀ ọkàn rẹ̀ ọba àmọ́ kó ju wàrà lọ ọkàn ọba àmọ́ kó ju wàrà lọ kó ju ẹfun lọ tí ọba ti ṣe Islam kì í ṣe mùsùlùmí nù torí rẹ̀ má lọ ṣe sọ láti sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí lára o ẹ sì má ṣàdúrà sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sádùá lára o nítorí kékeré ṣe dandan kádùá yẹn gbà ẹ sì fún dáràn ẹ tún dáràn nígbà tẹ́ ẹ ṣàdúrà fọ́tọ̀ lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bákan náà ẹnikẹ́ni tó bá sì jẹ́ pé àdìsí yìí tó ń tọ́ka sí wípé ẹni tí ọ̀sẹ̀bọ sọ́lọ̀ yẹn bidalalatil iqtida ìsìnlọ́ọ̀ lónìkan wabil-luzumi ay amana bir-risala so dalalatul iltizam òun fi hàn wá wípé kò lè ṣeéṣe kọ́ má ṣẹbọ sọ́lọ̀ kò sì lè ṣeéṣe kọjọ́ pọ́ lọ́wọ́ bá nìkan ló ń sìn tó o bá gba àwọn ànábì gbọ́ torí pé kò sí bó ṣe lè pa ẹbọ ṣíṣe tì kò sì sí bó ṣe lè máa sin náà náà nìkan ṣoṣo àfi kọjọ́ pátọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló ti ní màrú rẹ̀ torí pé ẹni tó bá ti ní tànábì ọ̀já mọ̀ kankan kò lè máa ti sin náà ẹni tó bá ti ní tànábì sallallahu alayhi wa sallam ọ̀já mọ̀ kankan kò lè máa ti yẹra fún ìṣẹbọ sọ́lọ̀ torí délé ọmọ kú oríire o ó kú oríire tó jẹ́ mùsùlùmí tí kì í ṣẹbọ sọ́lọ̀ o ó sì kú oríire tó jẹ́ mùsùlùmí tí ń sin náà lónìí kan o ó sì kú oríire tó jẹ́ mùsùlùmí tó gbàfà tó ń tẹ̀lé tànábì Muhammad sallallahu alayhi wa sallam torí náà gbogbo ẹni tó bá kú sórí ipò kọjá mùsùlùmí mùmínì onítìyìn kọ́dà kájí ẹ̀kọ́ kọ́kọ́ wà nánà kò ní í ṣègbè sínú náà yóò padà wọ àlìjánnà lọ́jọ́ kan ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú yìí báyìí oríṣiríṣi àwọn àǹfààní ló wà ń bẹ nínú àwọn àǹfààní tí a rí mú òun náà ni al-khawfu min ash-shirk wípé ẹbọ ṣíṣẹbọ sọ́lọ̀ ó tó bẹ̀rù fún ó tó sá fún ẹ jẹ́ á sá fún tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ má jẹ́ á súnmọ́ ẹ má jẹ́ á bàgbélé ẹ má jẹ́ á ní lọ́rẹ̀
ẹ má sì jẹ́ àyàn láàyò ọ̀tá tó fojú hàn gbangba ní ṣẹbọ sọ́lọ̀ láyé ni adatẹnirú ni lọ́la al-qiyāmah ṣọ́ra fún jìnnà sí nínú àwọn ẹ̀kọ́ yìí anna ar-riyā'a mina ash-shirk ike kárí mi tẹ́ rí yẹn inú ṣẹbọ sọ́lọ̀ lọ́wọ́ o kò sínú tí wọ́n fi ṣe gbajúmọ̀ o kò sínú tí wọ́n fi ṣe gbajúmọ̀ kọ́nà má ṣe wà lórí ibu ìyẹn jìnnà sọ náà ni o ibà tẹnijẹ́ ni o ọgbọ́n tó wà náà àdéhìí ta kà sáájú ni ọlọ́run wọn sọ ma sọ fẹ́yìn ń kárí mi ike lọ bá àwọn ẹni tẹ́ ń ṣàṣehàn fún nílé ayé bóyá wọn rẹ̀ sàn kan sàn yín lónìí gbogbo làwọn gbọ́ bára wọn dípò kí wọ́n tún máa sàn tani lẹ́sàn kò sí láàdá nù kọ́nà má jà sófò bákan náà nínú àǹfààní tá a tún rí ni pé àṣekárí mi tẹ́ rí wọn ìṣẹ́bọ́ọ̀lù náà jẹ́ ìṣẹ́bọ tó kéré àti kékeré àti nílá ọlọ́dàkùn mọ́jà nìkan lẹ́rù tiwa. bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà nù tó síwájú annahu akhwafu ma yukhafu minhu ala as-salihin wípé ìṣẹ́bọ sọ́lọ̀ léyìí tó kéré tí wọ́n túmọ̀ sí kárí mi yìí ọjọ́ tó bani lẹ́rù jù fún àwọn ẹni rí lápẹ́ wọn ṣùgbọ́n ní tó bani lẹ́rù jù fún wa òun náà ni ìṣẹ́bọ sọ́lọ̀ wọn báyìí ní ẹ̀bọ tó kéré yìí ẹja jìnnà sí o ẹja ṣọ́ra fún torí ẹ̀ àwọn bẹ nínú àwọn èèyàn nísìn kárí mi náà ní gbogbo gbà wípé innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa wọn yóò mú aburú lọ àní ẹ tálẹ́ńtọ́ á sọ fún ẹ pé o láwọn dáadáa kan tó lè mú aburú rẹ lọ torí pé gbogbo ètò ń pè dáadáa náà ní kárí mi tó ti bàjẹ́ mọ́ ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí ni qurbul jannati wan nar àlìjánnà máa kókó súnmọ́ o iná náà sì súnmọ́ àlìjánnà súnmọ́ akẹ́kẹ́kẹ́ gẹ́gẹ́ bí iná ti ṣe súnmọ́ apẹ́kípẹ́kí káàkà kú náà ni bí ẹ̀rọ ti kú kí wọ́n mọ̀ ọmọ àlìjánnà lò ọmọ àná lò ọlọ́dà kan ọmọ àlìjánnà ni kò sí wa o. àdìsí kan náà àwọn àdìsí tó ti síwájú wọ́n ṣe àlàyé àlìjánnà àti iná papọ̀ nínú ẹ̀ ìyẹn làdìsí tó ń sọ pé ní tó bá kú tí ń fi nǹkan kan sorogún fọ́lọ́run iná ni ọwọ́ ẹnikẹ́ni tó bá sì kú tí ò fi nǹkan kan sorogún sọ́lọ́run àlìjánnà ni ọwọ́ bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó síwájú yìí a tún rí nínú rẹ̀ pé ẹnikẹ́ni tó kú lórí wípé kò fi nǹkan kan sorogún sọ́lọ́run Ọlọ́run nìkan ní í sìn ó sì gba Ànábì sallallahu alaihi wasallam gbọ́ yọ wà àlìjánnà ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pàdé Ọlọ́run ọba wa lẹ́ni tí ń fi nǹkan kan sorogún sọ́lọ́run iná ni ọwọ́ kódà kó sì kú ńlá síwájú nínú àwọn kásìn lọ ọ̀sẹ̀ bọ́ sí tún ni ṣùgbọ́n lálìjánnà kan tí ọwọ́ bákan náà èyí tó wá ga jù nínú àwọn tó síwájú yìí ni àdúrà tí Ànábì Ibrahim alayhi salam tó ṣe fúnra rẹ̀ tó sì tún ṣe fáwọn ọmọ rẹ̀ wípé Ọlọ́run gbé èmi àtàwọn ọmọ mi jìnnà sí àwọn òòṣà o ọba náà máa ṣe irú àdúrà yìí o gẹ́gẹ́ bí gbogbo wa náà ti ṣe ń ṣe àtàwọn ọmọ wa Ọlọ́run dákun gbé wa jìnnà sáwọn òòṣà o gbé wa jìnnà sáwọn ère o mẹ́jà máa bọ ère mẹ́jà máa bọ òòṣà o so Ibrahim Taymi gẹ́gẹ́ bí n ta ti sọ síwájú ó ní ta lọ́kàn rẹ̀ ó tún balẹ̀ mọ́ o lẹ́yìn ìta Ànábì Ibrahim sọ yìí o bákan náà Ànábì Ibrahim alayhi salam kò sàdédé sọ̀rọ̀ yìí àfi nítorí wípé ó rí wípé àwọn òòṣà wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ oni rabbi innahunna adlalna kathiran minan nas ìrọ̀lúwa ẹlẹ́dàá mi ìdí tí wọ́n fi ń tọrọ àdúrà yìí lọ́dọ̀ rẹ ni pé àwọn òòṣà ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ èmi ò sì fẹ́ kí wọ́n bà ayé tèmi jẹ́ èmi sì fẹ́ kí wọ́n bà ayé àwọn ọmọ mi jẹ́ ẹ̀rọ Ànábì Ibrahim alayhi salam láàrin àwọn èèyàn rẹ̀ àwọn jẹ́lẹ́bọ àwọn jẹ́ni tí ń béèrè Ànábì Ibrahim alayhi salam ṣe ń pa kí ìsìn kí ló dé tẹ̀ ń sin tí kì í gbọ́rọ̀ ohun tí ó lè sọ̀rọ̀ ohun tí ó lè ṣe ní láǹfààní kankan wọ́n ní bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe orin táwọn bàbá wa sì ń ṣe náà làwọn náà fẹ́ kulé lórí ẹbí wọn náà ṣe ń sọnù olóòṣà lè yín kò sí bẹ́ẹ̀ sì lè yanjú ẹ̀ máa bọ́ náà nítorí ẹ̀fẹ́ kú sánlẹ̀ ẹ̀fẹ́ kú léwe torí bẹ́ẹ̀ máa ti ń gàrí àwọn òòṣà ń bẹ́ẹ̀ lẹ́mí ogun lórí irọ́ lásán orí gbogbo ẹni tí ń kú lé yín bọ́mọdé náà ń kú ọmọ sábì lòjọ́ ń kú lé yín gáàrò làwọn òòṣà yín wò táwọn ọmọ fi ń kú báwọn so eléyìí òfin wọn kọ́ ń tanra rẹ jẹ lásán nítorí pé òun òkè báwọn bàbá yín ṣe tán fi kú nu torí rẹ̀ àwọn bàbá yín ṣe bẹ́ẹ̀ lójú kẹ́mi wọ́n gùn ìwọ náà wàá ṣẹbọ kú ajẹ́pẹ́bọ náà ní kọ́ ọmọ sí kọ́ ọmọ bá kú mọ́ kó lè bá àwọn náà jẹ́jẹ́ rẹ̀ ọ̀dọ́ wa ẹja jìnnà sí Ànábì Ibrahim ní àwọn òòṣà wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn jẹ́ ẹ sì rí kí nígbà táwọn Ibrahim alayhi salam tó yọ àkísà àwọn òòṣà táwọn bàbá rẹ̀ ń sìn tó fọ́ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tó fà kíkọ́ ọ̀kan nínú wọn lọ́rùn Ànábì Ibrahim ní àwọn òòṣà ló bínú fẹ́ràn báwọn èèyàn náà wọ́n rí kí àfi káwọn rárá wọn lọ tó rúṣù lè gbára rẹ̀ lẹ̀ tó bákan náà nínú ẹ̀kọ́ ìyá rẹ̀ pé a rí ìtumọ̀ la ilaha illallah oníkàsílọ́ lónìkan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú Ọlọ́run ọba wa. ọlọ́ba ní sàwọn dókítà wa ní ẹ̀sán olóore àwọn Yorùbá ní ẹni ọ̀rọ̀ bá ń dùn àyìnbó ń fọ̀rọ̀ lọ ìsàbò wa ti ń bẹ lọ́kàn wa ni pé
àní bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan bó láti wọ àlùjánnà onídẹ̀ra àwọn iṣẹ́ ẹbú tí máa ń dènà wíwọ àlùjánnà wọ́n sàn gbìyànjú lórí ẹni tó ọlọ́run jẹ́ kí n tẹ́ ń sọ fún ọlọ́run jí ó ṣe aláǹfààní o ọlọ́run jẹ́ alẹ́ tẹ̀lé o wá ṣe ọlọ́run àlùjánnà lápapọ̀ o má ṣe wà lọ́wọ́ náà fáǹfààní ẹ̀ tó sì pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ wá lórí ètò ní ètò tálẹ̀ ọmọ sì tún lágbára púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú ògbọ́n náà bá ẹ̀ láǹfààní láti tún gbọ́ wa padà lẹ́yìn bí wákàtí kan tí ètò tí tó bá kọjá tán lórí ẹ̀rọ ayélujára ètò àti máa ń kéde rẹ̀ fún yín kí dókítà akọ́tọ́ di pé wọ́n lọ àwọn ìbéèrè bíi mélòó kan ó mọ̀ ń bẹ níbí yìí kí wọ́n dàgbà kan máa nìyí lọ́dọ̀ wa níbí yìí lápèjúwe ẹ̀rọ ọlọ́run kan máa ní lọ́jọ́ òmìnira ọlọ́run ọlọ́gbọ́n sọ pé àwọn ọmọ ilẹ̀ ń bínú àfi káwọn ya pa ọjà fún bíi ọjọ́ mẹ́ta síláàbí ẹgbẹ́ lẹ́yìn náà wà. abẹ́rẹ́ náà lọ́wọ́ nítorí pé lẹ́yìn náà ń bẹnu kọ gba nǹkan tí kì í sọ lọ́wọ́ ọba ọba. wọ́n á lọ́nà àbáyọ tí ọba pa ọjà wọn ò ní wọ́n lè lé ṣọ́ọ̀bù kan tì í kọ́mọ́ ti ẹ̀jẹ̀ wá sọ́ọ̀bù rárá. eléyìí túmọ̀ sí pé aburú pọ̀ láwùjọ ni àwọn ẹni tó gbàfẹ́ bọ̀ wọ́n ti pọ̀ jù. so àwọn tó jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọ títí torí pé ó ṣe ṣe pé káwọn náà ṣe sọ láti pẹ̀lú amúsíláṣí ṣùgbọ́n tó ṣe pé gbàgbọ́ wọn sí lọ́dọ̀ Ọlọ́run òtún gbàgbọ́ rẹ̀ máa ń bẹ lọ́dọ̀ Ọlọ́run bá ló lé ní kó ṣe má ṣe tó ṣe pàtì ní wọn mọlẹ̀ orí ń bínú ọ̀dà nígbà bọ́ọ̀ ló ṣe mọ̀ pé wọn mọlẹ̀ yọnu tó fi wá mọ̀ bínú ẹ̀ irọ́ lásán. lábẹ́ bẹ́ẹ̀ náà bákan náà dọ́kítọ̀ èyí nìkan ó ní bàbá àwọn kú òun ò sì fẹ́ sòkú àwọn èèyàn ti ń gbóhùn ọlọ́mọ bọ̀bọ̀ lọ́hùn nǹkan nígbà wo ṣé n tó ń ṣe ṣe àrími kọ́ tó ń wò ó kọ̀ yẹ kó òun sòkú. àìsòkú èsèṣẹ́ àrími ìtẹ̀lé tọ́lọ́ lélẹ́yìn ọ̀pàdánù bàbá àbíyá rẹ̀ ó tún á pàdánù owó rẹ̀ nígbà tí ó ṣe pé ọmọ tó ń ṣe ẹni tó gbọ́n tó sì jọ máa rí òun ó sì ti wúlò fún òbí rẹ̀. tó wọn ní kí ẹ dán ọkọ̀ pọ̀ símbà náà ní ọbẹ̀ oge wọn fà ní ìtẹ́fà pé dókítà lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ 08032850466 08032850466 olóòtú ètò ní Alhaji Rasheed Abdulaziz kọ́lọ̀ kọ́ba ní ṣàgbéga fún wa lẹ́nu iṣẹ́ bákan náà ẹni tó gba ohun wa sílẹ̀ tẹ́ẹ̀fì tó fi já gàràgà báyìí ó ní Lanre Ọ̀ṣáṣọ́nà kọ́lọ̀ kọ́ba ní ṣàgbéga fún ẹ̀yìn náà ọmọ ẹ̀yìn ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títọ́jú mẹ́jọ lágbára náà bá màá sàlámà.